lóko ẹrú tó ilé ti yá o. ẹ jẹ́ àrẹ̀lẹ̀ wa ká lè gbádùn Yorùbá o. ilé ti yá ọmọ Yorùbá jẹ́ àrẹ̀lẹ̀. èyí tá a ṣe lóko ẹrú tó ilé ti yá o. kò sóhun tó dàbí òmìnira ó máa sún mi. pẹ̀ràn Yorùbá wọn sùn ju ogún mọ̀dé o. Yorùbá nation ní kẹ́nà tiwa ẹjẹ́ àrèlé o. ẹjẹ́ àrèlé wa ká lè gbádùn Yorùbá o. ilẹ̀ tíyá ọmọ Yorùbá ẹjẹ́ àrèlé. èyí tá a ṣe lóko ẹrú tó ilé tíyá o. ìfẹ́ dojú ọ̀tá lọ. bọ́ká bá ń lọ tàbí sèmi ń dáná ta ló máa dúró. ẹ jẹ́ ká múra wa lọ́mọ ìyá ìyá dòjó yín. ẹ jẹ́ àrèlé wa ká lè gbádùn Yorùbá o. ilẹ̀ tíyá ọmọ Yorùbá jẹ́ àrèlé. èyí tá a ṣe lóko ẹrú tó ilé tíyá o. àkàndá alóró ọ̀rọ̀ lẹ́mọ̀. bá a ṣe ń sọ fúnra wa náà lójoojúmọ́ nìyí bí ẹ jẹ́ àrèlé wa Yorùbá nation náà nílé mi àtẹ̀yìn wẹ́ẹ̀lì ìròyìn ayọ̀ náà ní ká pé torí pé etí wa gbọ́ re mo ti fojú mi ríre mo ti fetí mi gbọ́ re mo ti fọwọ́ mi gbáre mú ire òní bọ́ lọ́wọ́ mi ire ayé mi ti dé ire ayé mi ire ayé mi ti dé. wọ́n rìlíìsì méjì nínú àwọn mẹ́rin tó kù lọ́dọ̀ àwọn DSS nílùú Àbújá lénìí. àwọn méjì wo ló kù? Kennedy tó fi jẹ́ pàwọn náà ló tún kù. ẹni tá à ń retí láàrin wọn gbogbo wọn náà là ń retí o. ẹ má sì mí gbọ́ o. wọ́n sọ pé ọ̀gbẹ́ni burúkẹ́ o kí ló dé tó láàrin tí àwọn tó kù gbogbo wọn náà là ń retí. akọni tó ń jà fitafita kí Yorùbá ó lè kúrò lóko ẹrú ọ̀tá ẹ̀ ó kulẹ̀ jẹ́ ní Ìgbòho hero wá ní akọni tó ń jà fitafita kí Yorùbá ó lè kúrò lóko ẹrú ọ̀tá ẹ̀ ó kulẹ̀ jẹ́ ní. sáré ká ẹni tó tara ilé ẹ̀ lọ́pọ̀ kò ní ríra bódò wọn o. Ìgbòho hero wá ní akọni tó ń jà fitafita kí Yorùbá ó lè kúrò lóko ẹrú ọ̀tá ẹ̀ ó kulẹ̀ jẹ́. Mo kí gbogbo wa nílé lóko lódò lẹ́yìn odi ibikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wò mí jákèjádò àgbáńlá ayé. Ọmọ yín náà ni ọ̀rẹ́ yín náà ni olólùfẹ́ yín náà ni àyànfẹ́ yín náà ni Àkàndọ̀rọ̀ Awíkonko náà ló kọ tèmi Ajáò Àrò Awíkonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. Ṣé ẹ bínú wípé mo tún wá darun mọ́ yín lójú àbí mo ní bóyá ń ṣe nǹkan kan lọ́wọ́ tí mo dá yín lọ́wọ́ kọ́ ẹ má bínú ẹ foríjì mi. Ìròyìn tí mo gbọ́ náà ni mo ní kí n bò yín gbọ́ nípa àwọn èèyàn wa. Èèyàn 12 náà làjọ DSS kó lọ sílùú Àbújá ní 30 oṣù kẹjọ tó rí kọjá. Wọ́n fi 8 lẹ̀ láàrin wọn ó kù 4. Ìgbà tí mo wá sóde láti wá sọ̀rọ̀ ohun tí mo sọ fún yín ni wípé láàrin ọjọ́ 2-3
wọ́n máa fi àwọn 4 tó kù sílẹ̀. Kíni ìdánilójú tí mo ní gbà náà ò ní wípé gbogbo ètò tó rọ̀ mọ́ ní ṣíṣe, gbogbo ètò tó yẹ ní ṣíṣe láti gbà wọ́n jáde ń ló ti parí látọ̀dọ̀ agbẹjọ́rò wa Pẹ̀lúmi Ọlájẹ́ngbésì. Láti bí ọjọ́ bíi 2-3 náà láti ń retí àwọn èèyàn wa ńlé, but unfortunately à ń gbọ́ròyìn ayọ̀ nípa bí ètò ṣe ń lọ, ṣùgbọ́n ìrètí wa ni pé àtònímú ní òtátà náà mà ná. Láti ìgbà tí wọ́n ti mú wọn ó ti lé lóṣù 2 gbáko tí wọ́n ti wà níbi tí wọ́n wà, tí wọ́n ti wà nípò tí wọ́n wà, tí wọ́n ti ń fìtínà wọn, fìyà jẹ wọ́n, tí wọ́n ti ń ṣe wọ́n bó ṣe wù wọ́n, tí wọn ò jẹ́ kí wọ́n láǹfààní sí àwọn nǹkan kan tó yẹ kí wọ́n láǹfààní sí. Látìgbà náà ni ọkàn wa ti wà lára wọn, látìgbà náà lọ́kàn tiwọn náà ti wà nílé. Ṣùgbọ́n gbogbo wa la mọ gbogbo ètò Nàìjíríà, kò yẹ kéèyàn ṣẹ̀ṣẹ̀ mọ. Yorùbá ní ntí ò ṣe ni rí a kì í kó tún dé sí yàn. Ntí bá ti ń ṣe ní gbogbo ìgbà ti di mọ́lẹ́kì. Kò sí ẹni tó máa jáde tó máa sọ wípé orílẹ̀-èdè Nàìjíríà bọ̀wọ̀ fún rule of law. Ní gbogbo ẹlẹ́kajẹ̀ka láti bọ̀wọ̀ fún rule of law. Kò sí ẹ̀ka tó ṣe fọkàn tán, kò sí ẹ̀ka tó ṣe nígbẹ̀kẹ̀lé nínú ẹ̀, kò sí ẹ̀ka téèyàn lè sádi tàbí téèyàn lè sátọ̀. Bó o sáwọ police station ní ìsìn wọn ó tì ọ́ jáde. Kó jẹ́ wípé èèyàn ní lé ọbọ̀ tó fẹ́ pa ẹ́, wọn ó tì ọ́ jáde, wọ́n lè kọ́kọ́ pa olúwa rẹ̀ síwájú police station náà. Kí wọ́n wá sọ pé kẹ́ni tó pa ọ́ wọ kúò lọ́dọ̀ àwọn, tàbí kí wọ́n ẹ̀sẹ̀ wá arrest ẹni tó pààyàn, kí wọ́n ẹ̀sẹ̀ máa bá fa wàhálà. Àwọn ni wọ́n tì jáde o. Ó sáwọ̀dọ̀ wọn, ó yẹ kí wọ́n kọ́kọ́ gbà sọ́dọ̀. Now, kínìdí tí àwọn méjèèjìlá fi jẹ́ hero? Kínìdí tó lóyè Sunday Adéyẹmọ Ìgbòho fi jẹ́ hero? Ó ní wípé ohun tí púpọ̀ ò lè ṣe, òun ni wọ́n ń ṣe. Ó ní wípé kì í ṣe jẹ́jẹ́ wọn ni wọ́n ń lọ tí àwọn DSS wá mú wọn. Wọ́n nífẹ̀ẹ́ ìlú wọn, wọ́n ń jà fún ìlú wọn, ńlọ́fàá tí DSS fi fojú sí wọn lára. Ẹ má gbàgbé wípé àwa tí wọ́n fojú sí lára bẹ́ẹ̀ àpọ̀, ta nígbàgbọ́, ta sì ń gbàdúrà wípé Ọlọ́run ò ní fún wọn ṣe. Ìwọ̀nba tí wọ́n mú láàrin wa la wá fi ń ṣírò ara wa wípé táwa náà bá wà nípò bẹ́ẹ̀ ńkọ́. Mo rí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ sọ wípé tó jọ 2-3 tẹ́ bá ń tẹ̀lé mi dáadáa, ẹ rí i pé mi kì í sábà wá sí orí Facebook láì sọ pé mo fẹ́ ṣètò àbí ṣe show. Ètò lèmi máa wá ṣe, èmi ṣe show. Ètò tí mo máa wá ṣe tí mi bá ti lọ́rọ̀ pàtàkì tí mo fẹ́ bẹ̀yìn èèyàn mi sọ, mi ò kí ń dédé wá. Tí mi bá ti níṣẹ́ pàtàkì tí mo fẹ́ jẹ́ fún mi ò kí ń dédé wá. Kì í ṣe wípé kákan ṣáà wá ká lè wá nǹkan kan sọ, no. Tí n bá ti lọ́rọ̀ tó ṣe pàtàkì tí mo fẹ́ sáré bùn yín gbọ́, tàbí tí mo fẹ́ tí n fẹ́ kí ti yín ó di sí, mi ò ní dédé wá. Ìdí nìyẹn tó fi jẹ́ pé ó tójọ́ 2, ó tójọ́ 3 tẹ́ ẹ ti láǹfààní àti rí mi sẹ́yìn. Kọ́ lọ́ mọ́ fi wá wọn ra wa. Now, lára àwọn 4 tí wọ́n ṣẹ́kù sọ́dọ̀ àjọ DSS, ẹ má gbàgbé pé obìnrin kan ṣoṣo tó wà láàrin wọn, ìyẹn ni Lady K. Gbogbo wa náà la ń pariwo condition tí woman yẹn wà o, kò tẹ́ wa lọ́rùn, kò wá òkè, ó yẹ kó gbàtọ́jú, ẹsẹ̀ ń dùn, bó ṣe ń rìn ò tẹ́ wa lọ́rùn, bó ṣe ń rìn ń bà wá lẹ́rù, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àjọ DSS kọ̀, wọn ò fi Lady K sílẹ̀ because ó yẹ kó bá wọn 8 tó kọ́kọ́ jáde, ó yẹ kó bá wọn jáde ni. Excuse wọn ni wípé àwọn onídùúró kan ni wọ́n yẹra látàrí wípé ó ti ń pẹ́ jù àti pé wọ́n ń threat wọn wípé wọ́n máa probe wọn níbi iṣẹ́ wọn. Ìyẹn ló fà á táwọn yẹn fi fà sẹ́yìn. Ṣùgbọ́n níbi tí wọ́n pa ọ́ wà, òun náà ni wọ́n gbà ọ́ wà. Níbi tí ọmọ Yorùbá tawé ta ẹkàn dé, kò ní nira fún wa láti rí èèyàn míì rọ́pò wọn. Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run àti rí èèyàn míì rọ́pò wọn. Gbogbo pépà tó yẹ kí lọ́ọ̀yà wa kó prepare, gbogbo nǹkan tó jẹ mọ́ bail condition wọn pátápátá ńlá ti ní nílẹ̀. Now, wọ́n dé àgọ́ wọn lénìí,
wípé kí wọ́n release àwọn 4 tó kù lọ́dọ̀ wọn, kí wọ́n release wọn. Wọ́n fi 2 sílẹ̀. Àwọn 2 tí wọn ò fi sílẹ̀ kò sí cogent reason, kò sí ìdí kankan pàtàkì tá a lè fi sọ pé wọn ò fi wọ́n sílẹ̀. In tó kàn ṣẹlẹ̀ ni wípé wọn ò fi wọ́n sílẹ̀ nítorí pé wọ́n nígbàgbọ́ wípé àwọn méjèèjì yẹn wọ́n ní àṣírí lọ́wọ́. Kì í dẹ̀ sí pé àwọn méjèèjì yẹn ní àṣírí lọ́wọ́, wọ́n nígbàgbọ́ pé Lady K ní àṣírí lọ́wọ́. Wọn ò wá fẹ́ dá Lady K fi sílẹ̀ ni wọ́n fi mú èèyàn 3 mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọ́n fẹ́ release èèyàn 2, wọn ò fẹ́ dá òun nìkan mú dání ni wọ́n tún fi mú ọkùnrin náà, tún fi mú ọkùnrin kan lẹ̀ mọ́. Kì í ṣe pé bóyá wọ́n ní ẹ̀sùn kan tó tayọ tàwọn tó kù. Àjọ DSS ò kàn sáàfẹ́ fi Lady K sílẹ̀. Wọ́n ti wá gbàgbé wípé mọ́ta láwìn mọ́jì ọ̀pẹ́ ń gbá ibì kan náà ló máa padà yọrí sí. Dandan ni kí wọ́n padà fílẹ̀. Táàbà lu Òṣùgbó ká lu nílá ni wọ́n fẹ́ fi ṣe. Kékeré ẹgbàáfà, nílá náà ẹgbàáfà. Bá a bá yára fílẹ̀, àwọn àṣírí tí ń bẹ lọ́wọ́ ẹ̀ ó ṣeé ṣe kó tú. Bá a bá dé mọ́wọ́ náà, àwọn àṣírí tí ń bẹ lọ́wọ́ ẹ̀ náà yọ padà tú ni. Kí wá ló dé tá a dé mọ́wọ́? Mistake tí wọ́n ṣe ni wípé wọ́n ti gbàgbé wípé kò sí ẹni tí òfin ò mú, kò dẹ̀ sí ẹni tó lágbára kọjá òfin. Lóòótọ́ wọ́n máa ń sọ wípé nobody is above law. Kò ń ṣe ní Nàìjíríà. Many people are above law. Ńlọrọ̀ wa ní Nàìjíríà. Mẹ̀kúnnù ni kó mọ bí yóò ṣe tọ́jú ara ẹ̀, torí wípé ohun tí àwọn èèyàn kan bá ṣe ńlẹ̀ yìí àṣegbé ni. Now àìmọye ìgbà ní tẹ́ bá fọkàn bá ẹjọ́ yìí lọ, àìmọye ìgbà ládájọ́ ilé ẹjọ́ ti pàṣẹ wípé kí wọ́n lọ fa àwọn méjèèjì lálẹ̀. Ṣùgbọ́n tí àjọ DSS ń dá owó ara wọn wú tó jẹ́ pé nǹkan tó wù wọ́n ni wọ́n ń ṣe ń tiwọn. Àwọn 12 ni wọ́n ní kí wọ́n lọ fílẹ̀, wọ́n fi 8 lẹ̀ nínú wọn. Ó dáa, wọ́n ti meet bail condition wọn. Ẹ lọ fi àwọn 4 tó kù sílẹ̀, DSS tún ṣẹ́ 2 kù sọ́wọ́. Ohun tájọ DSS ń sọ fún wa ni wípé ilé ẹjọ́ ò lágbára lórí àwọn. Ohun tí wọ́n jẹ́ kó yé wa ni wípé àwọn lágbára ju adájọ́ ilé ẹjọ́ lọ. Ohun tí wọ́n jẹ́ kó yé wa ni wípé òfin tó mú eégún kò mú ẹlẹ́hàá. Òfin tó mú ẹrú kò mú ọmọ. Òfin tá a ṣe nítorí ẹrú ó dorí ọmọ, a lè yí padà. Àti pàápàá pé tó bá wu àwọn làwọn lè ṣe, irrespective of whatever tí ilé ẹjọ́ bá ti sọ. Ẹ jẹ́ àjọ fojú inú wò náà ó. Ẹ lọ káwọn èèyàn yìí mọ́lé lóru. Ó wà glaring. Èmi àtẹ̀yìn jọ rí àwọn èèyàn wa tí wọ́n kó wípé aṣọ oorun ló wà lọ́rùn wọn. Majority wọn ò mọ ohun tí ń ṣẹlẹ̀, wọ́n gbálẹ̀ kò mọ́ wọn lórí ni. Lady K ló jẹ́ ká mọ nǹkan tó ń lọ. Bóyá tìtorí ẹ̀ ni wọ́n ṣe ń fìyà ìmọ̀dé jẹ ẹni ẹlẹ́ni. Tóun ò bá jẹ́ káwọ́ ọmọ tí ń lọ, possibility ń bẹ kí àjọ DSS pẹ̀lú nǹkan tí wọ́n ń ṣe yìí kí wọ́n má lè announce fún wa páwọn làwọn rèé ìdílé olóyè Sunday Igboho. Wọ́n ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Yíbò tí wọ́n lọ kó àwọn ọ̀dọ́ kan tí wọ́n pa wọ́n tí wọ́n dà wọ́n sójú odò. Ta ló sọ pé wọn ò lè ṣe bẹ́ẹ̀ fún wa? Ta ló sọ pé wọn ò lè ṣe bẹ́ẹ̀ fáwọn èèyàn wa? Ká ní ààrẹ èèyàn kankan tó tú wọn fó tó jẹ́ ká mọ̀ wípé ọlọ́pàá DSS àti sọ́jà ló wálé olóyè Sunday Adéyẹmọ. So gbogbo nǹkan yìí ń ló wà lọ́wọ́ àwọn èèyàn wa làjọ DSS ni wọn ò fẹ́ fáwọn tó kù lẹ̀. Because ẹ jẹ́ ká béèrè lọ wọn, kí ni special thing tí Lady K rà nígbà wọn dan ó record ó pàkíyèsí wá sí pé wọ́n ti bọ̀m̀bá ìdílé olóyè Sunday Adéyẹmọ. Kí wá lẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ gẹ́gẹ́ bí obìnrin tí wọ́n fi ń torment ẹ̀, tí wọ́n fi ń tọ́ṣọ ẹ̀, tí wọ́n fi ń molest ẹ̀ lágọ̀ọ́ wọn bí tó wà ń bẹ̀. Èèyàn ìjóbìnrin ló jóbìnrin ni. Èmi believe pé ní káàkiri àgbáyé obìnrin ló máa ń ní sympathy. Obìnrin ni wọ́n máa ń treat specially. Bóyá lágọ̀ọ́ ọlọ́pàá, bóyá lọ́gbà ẹ̀wọ̀n. Ibi tán máa ń fa àwọn obìnrin sí lọ́gbà ẹ̀wọ̀n ààyè ọ̀tọ̀ ni. Ẹ lè rí káwọn ọkùnrin ó láǹfààní àti débẹ̀. Yàtọ̀ sáwọn tó fẹ́ lọ gbóúnjẹ fún wọn, yàtọ̀ sáwọn wọ́dà. Ẹ lè rí ẹlẹ́wọ̀n ọkùnrin kó kọjá níbi táwọn obìnrin wà, kó lè ṣẹlẹ̀. Àfi tán bá fẹ́ ra nǹkan, tán bá pàdé níbi tán ti fẹ́ ra nǹkan lókù, tàbí tán bá pàdé níbi tán ti fẹ́ pàdé àlejò wọn lókù.
wáì torílẹ̀-èdè yìí ti bàjẹ́ tó tún wá ń bàjẹ́ sí i? Kí ló dé tí kò sí ìrètí kankan fún àwa tí a ń bọ̀ lẹ́yìn tá a lè fi sọ wípé inú mi dùn láti jọ ọmọ orílẹ̀-èdè yìí? Kí ló dé tó jẹ́ wípé ọ̀nà àti yapa ló wu kálukú wa? Àwọn ìjọ náà ti dìde wípé àwọn ń lọ. Ẹ̀yà Ìgbò ń fẹ́ Biafra, àwa Yorùbá ń fẹ́ Yorùbá nation, àwọn ìjọ náà láwọn ń fẹ́ ìjọ nation. Ó ti ń kárí lọ. Ìní mo fi ní mọ́ta láwìn mọ́jọ́ ọpẹ́ ń gba ibì kan náà ni ó yọrí sí. Ẹ fẹ́ túnlẹ̀ yìí ṣe, ẹ fẹ́ jẹ́ káwa tó kù ọmọ wípé àjọ ní equal right. Ẹ fẹ́ mọ treat àwọn ẹ̀yà kan specially. Ẹ fẹ́ mọ fọwọ́ lágbàwá lójú. Ẹ̀dẹ̀ ní lọ́kàn wípé bẹ́ẹ̀ náà ni yóò ṣe máa lọ. Àádẹ́gbà bẹ́ẹ̀, àádẹ́mọ tẹ̀lé ń bẹ́ẹ̀, àgbà tá kì í ṣe wúrẹ́. Bá a bá léwúrẹ́ kàngànná Yorùbá lọ sọ bẹ́ẹ̀, wọ́n ní yóò yíjú padà síyàn láti wá bòyàn jẹ. N tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Ìgbò lọ́wọ́ báyìí níbi tí wọ́n ti ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò. Ṣé mọ̀ wípé àwọn ẹ̀yà Ìgbò àwọn náà ò káwọ́ gbéra? Yorùbá ló dàbí àgùntàn. Yorùbá lẹ̀yà tó ní sùúrù jù. Mo fẹ́ lè sọ pé jákèjádò àgbáńlá ayé Yorùbá lẹ̀yà tó ní sùúrù jù. Ìgbàgbọ́ wa ni pé sùúrù tó lọ́jọ́ kò ṣòro mú. Ṣùgbọ́n kì í ṣe pé bóyá Yorùbá gọ̀ tàbí àmọ́ nǹkan tá à ń ṣe tàbí pààlejò Yorùbá máa ń fẹ́ fi sùúrù tẹ̀yàn lọ́rùn. Wọ́n á ní àáwẹ̀ kájàre ọyẹ́ ni. Yorùbá ló ní kó tì ọ́ dé bèbè kòtò kó tó jẹ́ kó yé ọ wípé ọ̀sẹ̀ mi. Ìbínú Yorùbá ò wá dáa. Ìgbàkígbà tá a bá ti yíjú padà a sì yíjú padà nìyẹn, kò sẹ́ni tó lè yíjú wa síwájú padà mọ́. Now ṣé ká tún bẹ àjọ DSS ni? Ṣé ká tún pàrọwà fún wọn ni? Irú ọ̀nà wo la fẹ́ gbà bẹ̀bẹ̀? Irú ọ̀nà wo la fẹ́ gbà láti pàrọwà? Àwọn ni wọ́n pa èèyàn méjì lọ́dọ̀ wa. Àwọn èèyàn méjì tí wọ́n pa yìí a béèrè òkú wọn lọ́wọ́ wọn. Lóòótọ́ àwọn tó wà láyé là ń jìjàgùdù fún pé kí wọ́n tiẹ̀ kọ́kọ́ fi wọ́n lẹ̀ kán ráàyè láti tọ́jú ara wọn. Ṣùgbọ́n àwọn òkú méjèèjì yìí tí kì í bá ṣe wípé àjọ DSS pa wọ́n lọ́nà tí ò bófin mu, because ohun tá à ń gbọ́ ni wípé wọ́n dú wọn bí ẹni ń dúran ni. Tó bá wá jẹ́ pé bẹ́ẹ̀ kọ́ lórí, ó yẹ kájọ DSS ó yọ̀ǹda òkú wọn fún wa, káwọn ẹbí tó lòkú ó sìnkú. Àjẹpọ̀ ọmọ jẹ ẹni kéégún ọlọ́rìí dẹ́rù bá, eégún débì ọ́ pàjẹ́, ẹ̀ṣẹ̀ wo làjẹ́ dátégún ò tí ì dá. Àwọn tẹ́ ẹ̀ bá jọ kó wọn lẹ ti ń fi ilẹ̀ yìí. Àwọn tẹ́ wá pa yẹn ó yẹ kẹ́ ẹ rìlíìsì òkú wọn náà fún wa. So agbẹjọ́rò wa Pẹ̀lúmi Ọlájẹ́ngbésì ó ti fún àwọn àjọ DSS di ọjọ́ Ajé Monday láti rìlíìsì àwọn méjì tó kù. Bí bẹ́ẹ̀ kọ́ ìgbésẹ̀ ń bẹ lábẹ́ òfin táwọn agbẹjọ́rò máa gbé. Èmi kọ́ ni màá sọ yẹn ń bí iṣẹ́ tiwọn ni. Ẹja fi wọ́n lẹ̀ pẹ̀lú iṣẹ́ tiwọn. Ṣùgbọ́n ohun tí a ń gbìyànjú láti sọ ni wípé ṣé bẹ́ẹ̀ náà nílùú yìí ó máa lọ láì tẹ̀lófin, láì bọ̀wọ̀ fófin? Ẹ má gbàgbé o, bóyá ẹ̀yin náà ti come across àwọn fídíò kan tó wà lórí ẹ̀rọ ayélujára báyìí níbi táwọn bandit tí wọ́n ti ń ṣàjọyọ̀, tí wọ́n kóbọn oríṣiríṣi dání, tí wọ́n ń yìnbọn. Ẹ dẹ̀ máa rí àwọn tó wọṣọ sọ́jà ti Nàìjíríà láàrin wọn, àwọn tó wọṣọ ọlọ́pàá rẹpẹtẹ láàrin wọn, tí wọ́n jọ ń celebrate, tí wọ́n jọ ń ṣàjọyọ̀. Dọ̀sí mi wípé ìjọba ò mọbi tí wọ́n wà. Why tíjọba ò lé wọn? Why tó jẹ́ pé àwa armless agitator òun nìkan ni wọ́n ń lé káàkiri, àládàá, àníbọn. Ǹjọ́ mo ti délé ayé ń wù tí ìgbà yẹn lẹ́sẹ̀ rí, débi pé màá lọ́bẹ, débi pé màá níbọn, débi pé màá ládàá. Then why tájọ DSS ń tọpa wa káàkiri? Kí ló dé tán fi ń lé wa káàkiri? Ṣé bẹ́ẹ̀nu la fi ń sọ̀rọ̀? Tíjọba bá jẹ́jọba tó dáa ni, then okay, kí làwọn èèyàn ń fẹ́? Ọ̀dà ẹ wá, ẹ̀yin èèyàn wa nílẹ̀ Yorùbá, ẹ̀yin èèyàn wa lẹ́yà Ìgbò, ẹ wá ẹ jẹ́ kájọ jókòó àsọyé pọ̀. Ẹ fẹ́ lọ àbí? Ẹ̀yin náà fẹ́ lọ àbí? Ẹ ṣe jẹ́ kájọ máa ṣe papọ̀. Ọ̀nà ní táfi torílẹ̀-èdè ṣe, ọ̀nà rèé táfi torílẹ̀-èdè ṣe. Ẹ kàn wá ní lọ́kàn wípé tìpátìkúùkù la fi gbọ́dọ̀ wà pẹ̀lú yín, kò rí bẹ́ẹ̀ o. Gbogbo ara ajá kọ́ ní lè gbàrú ẹ̀. Kéégún ọ̀wọ́lé kájọ́ mọ̀gbò, gbogbo ara ajá kọ́ ló lè gbà á.
ẹ má ní lọ́kàn wípé Yorùbá nation ò ní wáyé, ọjọ́ tó máa wáyé nìkan lẹ́nìkan ò tí ì lè sọ. Ẹ má ní lọ́kàn pé Biafra ò ní wáyé, ọjọ́ tí yóò wáyé lẹ́nìkan ò tí ì mọ̀. Ìdí ni wípé bá a ṣe ń bá a lọ yìí, ẹni tí yóò ṣẹ́rí wa padà ni mi ò tí ì mọ̀. Ojú òpó tá à ń tọ̀ yìí dé Yorùbá nation ni, because gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ náà tó ń frustrate wa sí ni. Ó ti jẹ́ ká gbé ìrètí àti ìgbàgbọ́ wa kúrò nínú Nàìjíríà. Ànírètí ànígbàgbọ́ kan nínú one nation mọ́. Ìrètí àti ìgbàgbọ́ wa ti rọ̀ mọ́ orílẹ̀-èdè Yorùbá tuntun tá a mọ̀ sí Yorùbá nation. Now for the last time, à ń bẹ àjọ DSS kí wọ́n fi lè dike lọ́rùn sílẹ̀. Nǹkan kan ò gbọ́dọ̀ ṣe, orí ò gbọ́dọ̀ fọ́, ẹ̀dọ̀ ò gbọ́dọ̀ dún, ìrà ò gbọ́dọ̀ rìn títí tí yóò fi jáde lọ́jọ́ Monday. Àbí ṣe fẹ́ gbẹ̀mí ẹ̀ ni? Ẹ ti lé olè pé kó sá, ó ti sá already. Ẹni kó ju tọwọ́ ẹ lẹ̀, ó ti gbé jù lẹ̀, ẹ tún wá lọ́lọ́ mú, ṣe fẹ́ pa ni? Ẹ bá wa yọ̀ǹda àwọn méjì tó kù, ìyẹn Lady K àti Jamiu. Ẹ bá wa yọ̀ǹda Lady K àti Jamiu. Tó bá jẹ́ pé lóòótọ́ lẹ́yìn DSS ò kì í ṣe assassin, tẹ́ kì í ṣe terrorist. Tó bá jẹ́ lóòótọ́ níjọba ò gbè lẹ́yìn àwọn terrorist, ẹ bá wa fi àwọn èèyàn wa sílẹ̀, ẹ sinmi lílé wa káàkiri. Freedom of speech, freedom of expression ó wà káàkiri àgbáńláyé, ẹ já ṣàmúlò tọ̀dọ̀ wa náà. Àwọn nǹkan tá a bá sọ pé ẹ ṣe tí ò bá tọ̀nà, ó ní kẹ́ ẹ wá àtúnṣe sí. Kò ń ṣe láti máa dènà dè wá, láti máa rẹ́bù wa, láti máa ní lọ́kàn wípé ẹ máa fìyà jẹ wá. Tẹ́ bá fìyà jẹ wá, ẹ máa panu mọ́. Tẹ́ bá pa wá lẹ́nu mọ́, tọ́lọ̀ ò bá pa wá lẹ́nu mọ́ ńkọ́. Àwọn èèyàn wa ti dé, àwọn 8 tẹ́ release wọ́n ti dé. Wọ́n ń gbà tọ́jú káàkiri ni, torí ń tẹ́ fi ṣe wọ́n, ìyà tẹ́ fi jẹ wọ́n láì nídìí. Wọ́n kálukú ń wọ́nà láti tọ́jú ara ẹ̀. So àwọn méjì tó dé, a kí wọn kú àjàyè, a kí wọn kú àjàbọ́, a dẹ̀ kí ẹbí wọn kú àmójúbà lágbára Ọlọ́run. Àwọn tó kù, Ọlọ́run ó gbà wọ́n jáde fún wa láàrin òní sọ́jọ́ Ajé, ọ̀la lọ́jọ́ Àbámẹ́ta Saturday. Kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀, ó lè di lọ́la kí àṣẹ ọ wá láti ibì kan pé kájọ DSS ó yọ̀ǹda àwọn méjì tó kù. Ta ló sọ pé wọn ò lè fi wọ́n lẹ̀? Ṣùgbọ́n láti ìsìn títí di Monday, òun náà la fàjọ DSS dà. So orílẹ̀-èdè tó bá fẹ́ kí àwọn èèyàn nú òun ó nígbàgbọ́ nínú òun, irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ máa ń ṣe tí yóò tẹ́ aráàlú lọ́rùn ni. Gbogbo àwọn èèyàn wa tí wọ́n ń jáde tí wọ́n ń lọ sílẹ̀ òkèèrè, majority ló wà ní African countries káàkiri, torí pé tí wọ́n ń rí ń bẹ̀ ọ bẹ́tà ti orílẹ̀-èdè location 419 tá a jọ wà yìí. Òun náà ló jẹ́ kí n sọ wípé Yorùbá nation now and no going back. Ilé wa òjò bá ń lọ. Tó Àkàndá lórí ọ̀rọ̀ lẹ́nu bíi tejò, n ó sẹ́nu dédé síbí, n ó sẹ́nu gbọ́lá fún àyín. Ìyín ni n ó dúró náà kí n má bàa jẹ̀kọ́ tó léegun. Àkàndá ló ti ń wé eléyọ̀ jẹ̀nu mi lọ bí n bá wí lájò wọn ò ní gbé ránṣẹ́ lé. Ẹ jẹ́ ká kí àwọn aráalé àti ẹbí àwọn èèyàn méjì tí wọ́n rìlíìsì wọn pé wọ́n kú oríire. Lágbára Ọlọ́run kò ní kù lẹ́yìn. À ń retí Lady K àti Àfáà Jamiu, my dear brother, my dear sister. Àti miss yín púpọ̀. We can't wait to have you among us. God bless you. Gbogbo ẹ̀yin tẹ́ láǹfààní láti darapọ̀ mọ́ mi ń bí, ẹ ṣé, ẹ kú àmójúbà, ẹ ṣé, ẹ kú àtẹ́tísí, ẹ ṣé, ẹ kú ojoojúmọ́, ẹ ṣé, ẹ kú ìgbà gbogbo. Ìrànlọ́wọ́ tẹ́ máa ń ṣe fún mi náà ni ẹ bá ń ṣe. Ẹ bá mi pín kó délé kó dóko, káwọn èèyàn wọ́n mọ̀ wípé wọ́n ti fi méjì ilẹ̀ ṣùgbọ́n wọ́n tún ṣẹ́ méjì kù. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé lára méjì tí wọ́n ṣẹ́kù, Lady K wà láàrin wọn. Káwọn abiyamọ òdodo kí wọ́n lè gbarata. Ẹ jẹ́ kí gbogbo wọn sọ̀rọ̀ lásìkò tó yẹ ká sọ̀rọ̀. Kì í ṣe ìgbà tí ó yẹ ká sọ̀rọ̀, kì í ṣe tí ò nídìí láàmú sọ̀rọ̀ sí. Majority ibi tí wọ́n ń devote time sí, òun náà ni bíbí Naija. Ẹ má bínú o, ètò àwọn èèyàn kan ní lóòótọ́, ṣùgbọ́n kò sí nǹkan kan tó hàdì sí ẹkọ́nọ́mì ilẹ̀ Yorùbá. Ẹkọ́nọ́mì àwọn èèyàn kọ̀ọ̀kan ló hàdì sí, kò dẹ̀ buyì kún wa. Ẹ má bínú o ẹ̀yin tẹ́ lẹ́tò, kì í ṣe pé mo wá láti wá bètò yín jẹ́ o, ṣùgbọ́n tá à ń sọ ni wípé
ètò tó yẹ ká máa gbé kalẹ̀ létò tó máa empower ọ̀dọ́, ètò tí yóò fún àwọn ọ̀dọ́ níṣẹ́, ètò tí yóò fún wọn ní nǹkan àjẹdálẹ́, kì í ṣe ètò tó máa enrich ẹnìkan péré. God bless you all. Ẹ like kẹ́ follow page mi lórí Facebook Àkàndá Ọ̀rọ̀ Awíkonko live, Àkàndá Ọ̀rọ̀ Awíkonko. Ẹ subscribe sí YouTube channel mi Àkàndá Ọ̀rọ̀ Awíkonko live. Ẹ wá Èdè Yorùbá TV, Ìkórìtà Kò Yé Mi, Òwe Yorùbá TV, Oríkì Yorùbá TV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ bá wá fẹ́ jẹ́ ká sọ̀rọ̀, ẹ ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ, ẹ mẹ́sẹ̀gì mi lórí WhatsApp. Ẹ má pè mí o, tẹ́ bá pè mí mi ò ní pick ẹ. Ẹ mẹ́sẹ̀gì mi lórí WhatsApp. N tá àjọ fẹ́ sọ ẹ jẹ́ kí n kọ́kọ́ mọ̀. +234 904 851 9362 +234 904 851 9362. Ó dàárọ̀, oorun ayọ̀ lásùn, a nítojú oorun dójú kú o. Wọn ò ní torí mi wá jí, wọn ò ní torí yín wá jí mi. Láàárọ̀ làwọn ò ní dìde ìṣẹ́jú kan fẹ́mi àtẹ̀yìn. God bless you all. Iná ò ní tán wo yín o. Ayọ̀ la máa tún pàdé. Bye, gàrí o.